orúkọ mi ni Wunmi Toriola tí gbogbo àwọn èèyàn mọ̀ ní Wunmi. Inú mi dùn fún ètò City People Awards yìí nítorí City People jẹ́ orúkọ tó ti wà tipẹ́ àti pé kéèyàn tó lè maintain orúkọ dìgbò yìí iṣẹ́ ńlá ni wọ́n ṣe. Inú mi dùn láti wà lára àwọn nominees fún award yìí. Inú mi dẹ̀ dùn pé mo wà níbí báyìí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí bá win award inú mi máa dùn nítorí ọ̀nà mẹ́ta lórúkọ mi wà. Àmọ́ tí mi ò bá win inú mi dùn pé mo wá celebrate hard work kọ́ tẹ̀ tó lè rántí èèyàn ìṣẹ̀lẹ̀ ní náà ṣe. So inú mi dùn pé mo wà níbí báyìí. Thank you, Nigeria. God bless City People Awards. God bless Nigeria. Thank you. Thank you very much. So, the last award. My fans, you guys are the reason I want to keep doing more. I love you from the depth of my heart. Thank you so much. I love you so much. Mo nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé gan. Thank you. Lateef Adedemeji lórúkọ mi. Òṣèré orí ìtàgé ni mi. Cool, nice. Inú mi máa ń dùn tí n bá rí pé wọ́n nominate mi fún any award. Bóyá mo gbà ó àbí mi ò gbà ó, ó túmọ̀ sí pé àwọn èèyàn ríṣẹ́ mi. So inú mi máa ń dùn. So I'm happy to be here. Eré orí ìtàgé, ó mọ̀ ṣe díẹ̀ náà ilẹ̀ ta sí. N bá ní kí n kà látìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí gbowó díẹ̀díẹ̀ bóyá ó ti ń tó bí 12-13 years. Gbogbo àwọn tó ń bọ̀ lókè tó ń wò wá lókè bíi role model àmọ̀ràn kan péré ni pé iṣẹ́ ìdọ́gbọ́n le díẹ̀ àmọ́ tí a bá fi gbogbo ẹ̀mí sí pẹ̀lú Ọlọ́run we will get to where we're going. Actor of the Year in Yoruba is presented to you today, 16th of September 2018, Mr. Lateef Adedemeji, Ọ̀gbẹ́ni Lateef Adedemeji. Congratulations. Gbogbo àwọn táwọn kàtígórì pátápátá ni winner. This award is dedicated to all of you. Thank you everyone. Thank you God. God bless you. Mo kàn máa ń gbìyànjú láti fira mi sínú whatever role tó ń bá fún mi ni and I just play along and just do my best and it will come. Mo ń ṣiṣẹ́ lórí fíìmù ti tọ̀dọ̀ mi fúnra ara mi àmọ́ láìpẹ́ no it's gonna be my third. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Lateef Adedemeji ẹ má gbàgbé o ẹ máa wo Oyinmomo lẹ́tọ̀ ètò l'Oyinmomo. God bless you. Orúkọ mi ni Damola Olatunbi. Mo jẹ́ olùdarí eré, mo jẹ́ òṣèré, mo jẹ́ olùṣeré producer. Inú mi láti wà ń bílẹ̀ mi àpapọ̀ àwọn colleagues mi tó pé gbà mí àkíndéédé ríra fún location kankan àríra wa nínú ìdílé láti wà ní. Wọ́n ní best director àti best actor. Well, awards are meant to, láti encourage nǹkan tó yàn ṣe. Ó ṣò pé wọ́n rí nǹkan tó ń ṣe, wọ́n appreciate wọ́n fẹ́ kó ṣe more. Whether you win or not, once you are nominated, it's something. Àwọn tó kù dẹ̀ káàtó bá industry fund ni tí enough owó bá wà láti ṣe oríṣi nǹkan táwọn èèyàn fẹ́ ṣe. We can do better. I can say it again. Torí àìsàn ní tí owó ní ohun tó ń bá sí kó má ṣe dámọ̀ lẹ́yìn ohun. Àìsó enough owó ló bá fà tí àwọn èèyàn ṣe máa ń kọ́ ti script wọn lórí pé mo máa ń gbà mí o máa ń fẹ́ mẹ́ẹ̀. Ẹ̀rí tèmi lé ẹkùn dédé àsìkò yìí. Ẹ máa wo Oyinmomo lẹ́tọ̀ ẹ ṣé. Well, orúkọ mi ni Allwell Ademola and gbogbo ilẹ̀ mọ̀ pé òṣèré orí ìtàgé ni mí. Mo máa ń darí eré náà, máa ń kọ ìtàn, mo dẹ̀ máa ń produce film. Inú mi dùn pé mo wá sí award ilé ni nítorí pé City People Awards wọn nominate mi rí, first time City People máa nominate mi lélẹ́yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo gba award yìí. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn èèyàn wọ́n accept mi. Ọ̀tọ̀ ní kí wọ́n máa ṣe iṣẹ́ kárakára káwọn èèyàn máa accept ẹ̀, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fífẹ́ mi sí wọn lọ́kàn, wọ́n accept mi. And inú mi dùn pé mò ń ṣiṣẹ́ tó dáa nítorí iṣẹ́ tó dáa tí mò ń ṣe ni wọ́n ṣe rí mi fún award yìí. Advice máa fún àwọn upcoming actors ni pé kí wọ́n kọ́ ní believe nínú ara wọn, ẹ nígbàgbọ́ nínú ara yín. Àwọn èèyàn lè máa nígbàgbọ́ nínú yín bọ̀ kẹ́yìn nígbàgbọ́ nínú ara yín, ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run kẹ́dẹ̀ kàwé. Ìwé ṣe kókó, ṣe pàtàkì gan. Lẹ́yìn tá a bá ka ìwé tán láì ṣe máa ní àwọn nǹkan mí báyìí la fẹ́ ṣe. Ètò yìí ga alága jù Oyinmomo. Ẹ̀yà ara mi nílé orúkọ mi ní Allwell Àpèkẹ́ ọmọ Adémọ́lá. Mo dẹ̀ sọ fún yín pé kí ẹ máa wo Oyinmomo, ẹ má wo nǹkan mi àfọ Oyinmomo torí pé nǹkan
orúkọ ẹ̀ ń rò oyin ni o. ẹ̀yin olólùfẹ́ orúkọ mi ni Raphael Níyì Adéníyì Stevens. Mo wà lórí ètò City People's Awards. Kí n má parọ́ fún yín, mi wá sórí ètò yìí rí, mi wá rí, ṣùgbọ́n anytime tó máa ń ṣètò yìí máa ń wò pé ìjọ òun ni wọ́n máa pè mí tí máa wá sórí ètò yìí. Bí Ọlọ́run ṣe ń ṣe ìfẹ́ program kan tí mo wà tí mo ń ṣe Ọ̀wọ́n Aládùn dé Yorùbá family sitcom ni Ọ̀wọ́n Aládùn dé ní Yorùbá African Magic. Wọ́n nominate ẹ̀ fún award, wọ́n á pè mí pé wọ́n ti nominate rẹ̀ wá, mo ní bọ́lọ́run bá ń jẹ́ Ọlọ́run màá wá síbí lẹ́nìí. That is not all. Èmi fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé bí Ọlọ́run ṣe ń bẹ lórí ìtẹ́ ẹ̀ àti gba award yẹn. Wọ́n challenge wa ní agbára Ọlọ́run, ojú tẹ fi ń wò wá ò ní fọ́ o. Ní agbára Ọlọ́run làákàyè yín ò ní yóò fò. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ní agbára Ọlọ́run lọ́dún tó ń bọ̀ níwòye àmọ́dún a máa gba ìtọ́jú báyìí lọ. Thank you so much. Mo dúpẹ́ gan lọ́wọ́ yín gan. Gbogbo ẹ̀yin fans mi tó wà ń bẹ̀ yẹn, orúkọ mi ni Raphael Níyì Stevens, Nollywood actor. Ẹ ti mọ̀ mí, mi ní láti máa ṣàlàyé ara mi. Ṣùgbọ́n kan tó fẹ́ sọ fún yín lálẹ́ ni pé ẹ jọ tí ẹ bá fẹ́ rí ìjọba ọ̀run wọ̀ Oyinmomo lè tò. Tí ẹ bá fẹ́ rí ìjọba ọ̀run wọ̀ Oyinmomo lè tò. Tí ẹ bá ti ń wò ètò ẹ jọ tí ò bá ti jọ Oyinmomo ẹ máa wò Oyinmomo lè tò. Mo ṣe mo dúpẹ́ gan. One love. Well, my name is Kunle Afod. I'm an actor, I'm a producer, I'm a director, I'm gbogbo. Well, I'm happy. Keep doing what you know how to do. You know, one day, ẹ má bínú ẹ̀yin tiwa, a mọ̀ pé ìbílẹ̀ ni tíátíá. Ntẹ́yìn bá ti mọ̀ ṣe kó tẹra mọ́, ọjọ́ kan, àdúrà ẹ̀. Wọ́n ní alágbẹ̀dẹ tó ń lu orin lójú kan, ó rá mi bẹ́ẹ̀ ni, ẹ ṣe gan. Tí wọ́n bá ti ń forí rere lọ bẹ́ẹ̀ ni inú ẹ̀ ṣe máa dùn, inú mi dùn púpọ̀ lénìí pé Ọlọ́run kà mí yẹ. Ọlọ́run kà mí yẹ láti wà lára àwọn tí wọ́n fún ní award lónìí. Ìmọ̀ràn mi sí gbogbo upcoming ni pé n tí wọ́n ń ṣe kan kọjú sí, kán rí pé àwọn ń ṣe bó ṣe yẹ káwọn ṣe, kẹ́ni kankan má gba ọ̀nà ẹ̀bùrú wọlé. Iṣẹ́kíṣẹ́ tá a bá fẹ́ ṣe ń ṣe là ń kọ́ kán lè mọ̀, kán lè jẹ́ kó pẹ́ kó dẹ̀ dùn. Gẹ́gẹ́ bí gbogbo industry tó wà láyé àti gbogbo profession tó wà láyé, kò sí tó jẹ́ 100% perfect. Gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa àmọ́ gbogbo ẹ̀ náà la dẹ̀ ń dọ́gbọ́n ṣe àtúnṣe ẹ̀. Tẹ́ bá wo ìgbà kan wà gbogbo iṣẹ́ wa táwọn èèyàn gbogbo nǹkan táwọn ọmọ wa ń ṣe orin yamayama, tẹ́ bá wò ó sí o tó ti ń yàtọ̀ ó dẹ̀ máa dá sí. My name is Asiwaju Benson Akileju, the MD/CEO AK Media Concept Limited. Well, City People Award agbègbè mọ̀ ẹ́ pé pẹ̀lú àwọn program tó dáa jù ní Nàìjíríà. The publisher Ṣèyẹ Kẹ́hìndé wọ́n ti wà lórí program for some years now and it has been a successful one, but this year ó tún jẹ́ ìtẹ́ pé ó jẹ́ àgbàyanu. Àwọn èèyàn tó èèyàn expect kó máa wá ló wá. A rí lè rí pé program yẹn ó jẹ́ program tó wà okay. Mo dẹ̀ mọ̀ pé year in year out ó máa dùn sí ni. So inú mi dùn láti wà níbí lẹ́nu. Industry ta wà yìí ó ti ń gbèrú sí i. Challenge ta ní òun ni pé kò sí owó, ìjọba ò ràn wá lọ́wọ́ tó láti rí pé a gbé oríṣiríṣi kan jọ. Pàápàá tó bá wo Yorùbá content ó ní depth, ó jẹ́ ẹ̀kan tó yẹ pé àwọn èèyàn tó máa wò ó wọ́n máa rí ọgbọ̀n kan nú ẹ̀. But I need láti support àwọn artists wọ̀nyí, àwọn producers láti rí owó fi ṣe é, because wọ́n dáa fẹ́ akọ̀ content remain forever. Well, àwa náà ní AK Media a ti fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá film, mọ̀lẹ́bí film ń bọ̀ lọ́nà
tó máa jẹ́ bí soap opera tó yẹ pé tẹ́ bá wò ó ẹ máa rí ọgbọ́n kọ́nú ẹ̀ àti ń plan ẹ̀ sótítọ́ ọdún kan bó láìpẹ́ láì jìnnà ó máa jáde sórí afẹ́fẹ́ ìyẹn ní kẹ́ máa wò lọ́nà ó ń bọ̀ lọ́nà Oyinmomo náà tó jẹ́ ètò yín ìyẹn náà ó ti lọ fún kọ́tà ń pè ní rebranding very soon ìkọ́tà máa rí inú Oyinmomo ó máa ní agbára God bless you. ẹ̀yin ọmọ yé mi bílẹ̀ tí àṣírí náà ń dùn esi problem ọmọ yé fún mi rè mí ọmọ olùkọ́sọ àtọ ọmọ olùbùsọ̀lá ọdún bẹ̀rẹ̀ ìjà ọmọ yẹ mẹ́mú ọmọ rẹ̀ gbẹ́nu gbogbo bẹ́ẹ̀ náà rẹ̀ gbẹ́nu náà kó bẹ́ẹ̀ dẹ̀ ẹ máa wò ẹ máa yí kúrò kó ẹ yí kúrò ẹ gàràgàrà tó kí ẹ máa wò keep watching Oyinmomo. ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí.